Hi everyone, my name is Comr Olusegun. I'm here to give you good music. Our father burial at Aji, Raymond, at the Bashiru with my crew, Gospel Entertainment. My name is Comr Olusegun. See you, relax and enjoy yourself. Catch you. Àwa a ò rí ó lọ sí mi. Alhaji Raymond Adisa Bashiru ó lọ sí mi. Bàbá rere bàbá wa ni Alhaji Raymond Adisa Bashiru ó lọ sí mi. Àwọn ayé má lọ́kàn ò sí o, ọ̀run nílé gbogbo wa. Alhaji Raymond Adisa Bashiru wọ́n ṣe ayé ire, wọ́n láyé ire, wọ́n bímọ rere, wọ́n tún lẹ́bí rere. Bàbá yìí ó tọ́jú wa ní kékeré ó lọ sinmi. Ìgbà táwa wà ní kékeré ẹ jẹun gbọ́ràn ìwọ ló mọ̀. Nígbà táwa wà ní kékeré bàbá yìí wọ́n tọ́jú wa ní Branco a gbá bọ́ọ̀lù sílé wọn, bọ́ọ̀lù wa abẹ́. Bàbá yìí wọ́n á tún rà míì fún wa, ẹ̀yọ́ ọmọ yìí ṣá ẹjẹ́ àgbà. Ohun tó bá ṣe ni wà ń ròyìn, àlọ́ ohun tẹ́ ẹ bá ṣe tí ń bá ṣe. Wọ́n ṣe dáadáa sí wa ní kékeré, bàbá rere ni. Olówó máa kú, tálákà á lọ, ẹni kúrú máa kú, ẹni ga á lọ sọ́run. Alhaji Raymond Adisa Bashiru mi, bàbá ṣe dáadáa, wọ́n lo ayé rere. Ilé ayé o, lẹ́sọ̀ àjò ló jẹ́ o. Ilé ayé o, kìí ṣàwá ìlọ. Ilé ayé o, àjò ló jẹ́ o. Ilé ayé tá wà yìí, kìí ṣàwá ìlọ. Kí lẹ wí? Ilé ayé o, àjò ló jẹ́ o.
ilé ayé o kì í ṣàwà ìlọ. Ẹ̀gbọ́n lẹ́sọ̀. Tó bá lówó lọ́wọ́ tó bá ralẹ̀ mọ́lẹ̀ o, tó bá kọ́lé mọ́lẹ̀ o, wàá lọ lọ́jọ́ kan. Ilé ayé o, àjò ló jẹ́ o, àjò àjò. Ilé ayé o, kì í ṣàwà ìlọ. Ilé ayé o, àjò ló jẹ́ o. Ilé ayé tá wà yìí, kì í ṣe àwa ìlọ o. Ẹni kúrú máa ń kú, ẹni kan máa ń kú lẹ́sàn. Hey! Landlord ó máa kú, tenant ó máa lọ sọ́run. Súnre. Ẹni dúdú máa kú, ẹni pupa lọ sọ́run. Ṣayére ọ̀rẹ́ mi, ṣayére. Ṣayére ọ̀rẹ́ mi, ṣayére o. Ìwọ landlord tó ń fi lé ní tẹ́nàtì lára, mo ní kó rántí ọjọ́ kan ten mo fún yín kẹ́ wọlé o. Mo ní kó rántí landlord tó bá yá wọ́n ní ta ló kù níta, ìwọ dẹ̀ ló nílé, ó fi lé ní ọmọbìnrin lára. Ìwọ tenant, landlord rẹ ò jẹ́ kó sinmi. Irú tenant bíi tìrẹ ni Ọlọ́run á pèsè fún wọn lọ́jọ́ kan. Mo ní kó ṣayére ọ̀rẹ́ mi, ṣayére 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 o. Hey! Ṣẹ̀rí Alhaji Ramon Adisa Bashiru yìí, bàbá yìí wọ́n ṣe dáadáa sí wa ní kékeré ní 80s, 81, 82, 83, 84. Ṣẹ́mọ̀, a máa ń gbá bọ́ọ̀lù, a gbá sínú kọ́mpáǹdù wọn. Wọ́n á tún mú, wọ́n á sì sí ẹ̀yin ọmọ yìí, ẹ lọ kàwé yín. Tó bá tún dìrọ̀lẹ́, a tún lọ padà.
ẹ ṣáà máa ṣeré yín. Àwọn ọmọ náà jọ náà rèé, àwa rèé o. Wọ́n ní ibi tí àgbà bá wà lọ́mọdé á ṣe kí ni á bá. Alhaji Ramon Adisa ó ti ṣayé eré. Wọ́n bímọ tó dáa, wọ́n bí ọmọ tó dáa. Lawyers ó ń bẹ nínú wọn, doctors ó ń bẹ nínú wọn, honourable ó ń bẹ nínú wọn, ó ń bẹ nínú wọn. Ṣayére ọ̀rẹ́ mi, ṣayére, ẹ jẹ́ ká ṣe dáadáa nílé ayé ká wáyé. Mo ní ayọ̀ ayọ̀ lé o. Àdìsá Màṣírù ó lọ sí mi, bàbá òkú ó lọ sí mi ní ọbí mọ rere. Ayọ̀ ayọ̀ lé o, ayọ̀ ayọ̀ lé o, ọjọ́ bàbá òkú ní Paradise. Ayọ̀ ayọ̀ lé o. Gbogbo show tá a ṣe báyìí tẹ́ bá fẹ́ wò lórí YouTube lórí Instagram ẹ lọ sí eMind kínkínní eMind TV capital letter E àti Mind